yahidna ẹ jẹ́ kí n délẹ̀ náà kí n kẹ́ tó sọ̀rọ̀ so wallahi lam yahidna àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan oṣù nítorí pé tá bá sọ̀rọ̀ nípa tafsirul Qur'an so a ní tá bá sọ̀rọ̀ nípa Qur'an tá bá sọ̀rọ̀ nípa pé kí ni ìtumọ̀ nǹkan nínú Islam a máa ní al-ma'na al-istilahi wal-ma'na al-lughawi ìtumọ̀ ti istilah èyí tí Islam gbà láyé pé ìtumọ̀ tí Islam gbà lérò ilé a dẹ̀ máa ní ìtumọ̀ ti grammar pé nǹkan tí Islam gbà lérò nǹkan tí grammar like tá bá sọ̀rọ̀ nípa grammatical meaning ó wà lọ́tọ̀ Islamic meaning ó wà lọ́tọ̀ so tá bá sọ̀rọ̀ nípa verse ni pé wallahi lam yahidna àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ nǹkan oṣù òun làwọn tí yẹ sí pé wọ́n ti ṣe nǹkan oṣù látara pé wọ́n kéré létò yẹ sí pé àwọn oríṣiríṣi tafsir rẹ bí a ṣe mọ̀ pé innal ulama warathatul anbiya àwọn àfáà ni wọ́n jogún àwọn ànábì pẹ̀lú ìmọ̀ Islam so wọ́n jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ kéékèèké tí tafsir oríṣiríṣi tọ́lẹ̀ lọ́bẹ̀ so àtàwọn àfáà oríṣiríṣi yẹ sí pé kódà ó fẹ́ jẹ́ ittifaq àpanupọ̀ àwọn àfáà lórí ẹ̀. Sheikh indi mudakhala ẹ jọ̀ọ́ mo ní question méjì péré fún àfáà Malik tó ṣe sọ̀rọ̀ yìí ṣé according to Islamic paradigm ṣé àwọn ulama haluhumul ma'sumun ṣé ma'sum ni wọ́n according to Islamic paradigm ìtumọ̀ ni pé ṣé wọn ò lè ṣé a gbà pé gbogbo nǹkan tó bá sọ òdodo ni a lè yiri ẹ̀ wò ṣé nǹkan táwa mùsùlùmí gbàgbọ́ nìyẹn according to Islamic paradigm. Okay, ẹ ṣé gan so al-ulama laysu ma'sumin níbàámu sí Islam àwọn olùmọ̀. ẹ bá a sọ Yorùbá. ẹbẹ́ yìí náà sọ lágbàwá ń sìn so kí n bá sọ lágbàwá yìí náà mo máa tún ẹ farabalẹ̀. àwọn àfáà wọn kì í ṣe ẹni tá a ṣọ́ níbi àṣìṣe ṣùgbọ́n àpanupọ̀ àwọn àfáà aṣọ wọn níbi àṣìṣe ẹ̀rọ sáà so kí ni fífẹ́ ọmọ kékeré ẹ ṣe sùúrù ẹ̀gbìn bọ́rọ̀ mi délẹ̀ fífẹ́ ọmọ kékeré anabi Muhammad gan practice ẹ̀ so lè yẹ kí wọ́n fi àti lọ sí gbogbo bẹ́yẹn ẹ farabalẹ̀ àti lọ sí gbogbo bẹ́yẹn mo ń bọ̀ ìṣe bẹ́ẹ̀ mi mo ṣáà béèrè ọ̀rọ̀ èmi mo béèrè ọ̀rọ̀ ẹ dẹ̀ ti dáhùn. ẹ jẹ́ kí n ti kàn ọ́ra ṣókí ni. ẹ ṣe bí nǹkan tí mo béèrè lẹ́ẹ̀ dáhùn ẹ jẹ́ n continue nǹkan mi ẹ ti dáhùn báwọn. innal ulama warathatul anbiya àwọn àfáà ni wọ́n ti kó àwọn. mo ti béèrè nǹkan kan lẹ́ẹ̀kan ẹ dẹ̀ ti dáhùn pé ṣé bí a ṣe sọ pé ànábì ò lè ṣe mistake torí pé revelation ló ń gbà ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ní Islamic paradigm pé àwọn àfáà ò lè ṣe mistake ẹ sọ pé rárá that is the argument ìyẹn ti lọ báwọn. now ẹni tó ẹ̀yin lẹ mú verse yẹn wálẹ̀ kan now I see you are a woman gẹ́gẹ́ bí obìnrin have you seen a case of amenorrhea. Yes sir. kí ni ìtumọ̀ ẹ̀. àwọn tí wọ́n ń gẹ̀ẹ́tì period wọn but minority obìnrin ló máa ń ṣẹlẹ̀ sí majority of women máa ń gẹ̀ẹ́tì period wọn. ṣé ó ṣáà lè possible àbí. ó lè possible absolutely. wọ́n rán ànábì sí gbogbo ayé ni either you are a minority or the majority. now tí àyà yẹn pé wọ́n kéré tán sọ lẹ́kàn yẹn Malik fi kún un ni kò sí níbi àyà yẹn so you don't restrict it to a specific subject. tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹjọ́ obìnrin fúnra yín ẹ̀yin náà sọ pé case of amenorrhea wà tó jẹ́ pé obìnrin tó yẹ kó ti bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù tí ò tí ì ṣe in fact it's not only the case of amenorrhea ló lè delay kíni obìnrin normal physical normal pathological challenge lè fà á stress lè fà á stress lásán ó lè fà á obìnrin míì kò tiẹ̀ ní ṣe rárá a rí obìnrin tó ń ṣe menstruation látẹ̀lẹ́wọ́ báyìí. Go and get your facts clear. So okay, that even ends the argument. No. There is a case. No. I don't respond. I don't respond. Sẹ́mo ẹ pé ẹ ti ń pa ẹ ti ń dájú òfin náà. Ẹ jẹ́ ká kánṣu ọ̀rọ̀ obìnrin ẹ lọ sí ẹ wá àkùrù kan náà mí ìjáde ẹ jẹ́ ká kánṣu yẹn. Èlé yóò clear. One more thing ọba sister. Ọba àti ìṣètò ẹni sùúrù. Mo fẹ́ kí sister yẹn lè sọ̀rọ̀ sister mo fẹ́ kí answer question yìí pọ̀. No àti ìparí ẹ̀ Mr. Islamic knowledge ẹni sùúrù ẹ jẹ́ n response ẹ̀ dẹ̀ ní sùúrù náà. Okay, go ahead. Mr. Ìkọ́ táwọn afáwa bá sọ Sheikh. Mr. Islamic knowledge, in response in content. Now, number one, bring up primary anumeria, whatever you brought. Absence of menstruation. Now, ṣé àwọn tó kéré náà ṣáwọn náà ń ṣe nǹkan oṣù? Rárá.
Okay, now, nǹkan tẹ́ máa ṣe ni wípé a máa ka tafsir yẹn ẹ jọ̀ọ́ Ọba Solomon one last time lórí big screen because our caller call ẹni sùúrù. Mo ń bọ̀. Ẹ jẹ́ ń ṣe tán náà. Mo ṣáà jẹ́ kẹ́yìn náà ṣebí sọ̀rọ̀. ẹ jẹ́ kó dá yín lóhùn tí wọ́n bá ti dá yín lóhùn ẹ wá tún lé sí. Okay, hold on. Now, according thank you. Now, our caller called Tafsiri Ọba Solomon ṣe rí pé gbogbo nǹkan tèmi ń sọ èmi kọ́ mò ń ṣàlàyé àyà yẹn àwọn scholars tó mọ̀ jù mí lọ tó mọ̀ ju Islamic knowledge lọ àwọn ló ń ṣàlàyé àyà yẹn ni ó ní the same for the young. Wọ́n ní bákan náà fún àwọn ọmọ píníṣín bí ọmọ ọdún kan ọmọ oṣù kan. Who have not reached the years of menstruation. Wọ́n ní wọn ò tí ì tó ọjọ́ orí ẹni tó lè ṣe nǹkan oṣù ọmọ kékeré tó ẹ̀ṣẹ̀ bí ọmọ oṣù 3, ọmọ oṣù 4, ọmọ oṣù 5. Ẹ gbé sókè. Olówó Èkó sẹ́yìn lè dó ọmọ oṣù kan. Nínú Islam wọ́n lè ṣe a máa gbé jáde fún yín. Ó wà wọ́n lè mú ọyàn ọmọ yẹn wọ́n lè tọwọ́ bọ̀ lára a máa débẹ̀ a máa gbé fún yín. Ẹ jẹ́ kí mi sáré parí presentation mi so that I end the kìíní. Ó yá ẹ̀ka. Ọba Solomon àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin wọ́n tún fọwọ́ sí náà so ẹ jọ̀ọ́ ẹ bá mi mute àwọn èèyàn. Ẹ jẹ́ kẹ́lẹ́ kan sọ̀rọ̀ tán yìí. Ẹ jẹ́ kẹ́lẹ́ kan sọ̀rọ̀ tiẹ̀ tó ń nà. Ó yìí náà ó dẹ̀ pamọ́ ẹ̀. Ẹ bá wa mute ẹ jẹ́ parí submission mi. Ẹ ti lè sọ ẹ jẹ́ kó kàwé wọn tán. Go on. Ó yá aláwọ̀ ẹ̀. Now, only marrying a young girl before she reaches the age of adolescence is permitted in Sharia. Wọ́n ní nínú ẹ̀sìn Islam kó fẹ́ ọmọ kékeré ọmọ píníṣín tí ò tí ì mọwọ́ ọ̀tún sọ́wọ́ òsì kò tí ì tó lọ lé ọkọ kò ì parí primary 1 wọ́n láyè gbà nínú ẹ̀sìn Islam. Indeed, it was narrated that there was a scholarly consensus on this point. Wọ́n ṣàlàyé pé gbogbo àgbárí àwọn Islam wọ́n parí pọ̀ wọ́n dáwọ́ jọ wọ́n ní nínú Islam pé bẹ́ẹ̀ náà ni wọ́n fọ́n tẹ̀lú. Allah says. Ṣé ń gbọ́ o? Allah bó ṣe lọ yá. As for your women who have passed the age of monthly courses. Wọ́n ní fún àwọn obìnrin tí wọ́n ti kọjá tí wọ́n ṣe nǹkan oṣù mọ́. For them, the Ida, if you have doubts, is 3 months. Wọ́n ní tí ẹ bá ń ṣe iyèméjì àti dúró fún wọn oṣù 3 ni. And for those who have no courses, i.e. they are still immature. Wọ́n ní fún àwọn ọmọ píníṣín àwọn ọmọ ọdún kan ọmọ ọdún 2 oṣù 4 oṣù 3 fún àwọn yẹn náà oṣù 3 ni. Their waiting period is 3 months likewise. Oṣù 3 lè máa fi dúró fún àwọn ọmọ ọdún kan ọmọ oṣù 4 náà tẹ́lẹ̀ fẹ́ nínú ẹ̀sìn Islam. In this ayah, we see that Allah has made the Ida in the case of divorce of a young girl who does not have period. Wọ́n ní Allah ti dá sínú nípa Kùránì ìdá tó sọ nípa bó ṣe lè kọ obìnrin. Because she is young and she has not yet reached puberty. Wọ́n ní torí pọ́mọ yẹn kéré ọmọ píníṣín ni kò tí ì mọ̀ kankan kò mọ́wọ́ tún sọ́wọ́ òsì ẹ lè fẹ́ nínú Islam kẹ́dẹ̀ máa bá sùn. This clearly indicates that Allah has made this a valid marriage. Wọ́n ní Allah ti yanjú ẹ̀ ó ti parí ó ti ṣe láti pépé ẹ lè fẹ́ ọmọ náà ó ti ṣe aláṣeparí ni. It was narrated from Aisha, may Allah be pleased with her. Aisha tún ṣàlàyé wọ́n ní kí ìkẹ́ àtọ̀là fún máa bá Aisha. Aisha náà tún jẹ́rìí sí pé. That the Prophet sallallahu alaihi wasallam. Ó ní Muhammadu ó yá. Married her when she was 6 years old. Damn. Ó ní Muhammadu fẹ́ òun nígbà tó ń wà ní ọmọ ọdún 6. And he consummated the marriage with her when she was 9 years old. Ó ní Muhammadu dẹ̀ pàpà súpé òun nígbà tó ń wà lọ́mọ ọdún 9 ó kó ìbásùn fún òun. And she stayed with him for 9 years. Ó ní Aisha àti Muhammadu dẹ̀ jọ gbé fún ọdún 9 gbáko. Now, Ọba mi mo bóyá máa fún mi chance kí n ka second part kí n dẹ̀ round up. Okay. Ó yá ẹ fún wọn lésì bẹ́ẹ̀ yẹn. Èmi ní fẹ́ sọ̀rọ̀ lésì. Okay. Ó yá ẹ sọ̀rọ̀. Now, thank you very much. First of all, mo fẹ́ kí gbogbo wa understand níbi tá a jọ ń gbọ́ nísìnyí wípé the explanation by our brother in there saying ọmọ píníṣín ọmọ ọdún kan ẹ rí pé ó ti ń di ẹ̀fẹ̀. Of course, that is not the true meaning of that ayah. Now, I want to say all things that have been dotted so far, all ayahs been dotted. What if for any ayah Quran, what if for any scientific? Let's go back into history. Now, in those days, even if we are saying ọmọ tí kò tí menstruate, ayah yẹn ò sọ pé ọmọ kékeré kò síbi tó ti sọ ẹni tó bá dẹ̀ ní fact ẹ̀ bí láti gbogbo àṣẹ wá sí kọ́mù jáde. But ayah yẹn sọ pé ọmọ ọdún 6 ọba ẹdọsà ọba ẹjọ ẹwọn tó dáa jù ọba
dated ọba ohun tí ò bá dáa jù ni pé kẹ́ mediate tẹ́ bá continue láti máa dá sí a máa rò pé wà bias. Yes. ẹ jẹ́ ká continue. No. Mi ò dá sí anything. Tó bá di total tí wọn náà, a máa tún béèrè question lọ́wọ́ wọn. Àbí kò yé mi ò dá sí anything. But alukoro nǹkan tó ń kà jáde lẹ́ẹ̀kan yẹn sọ̀rọ̀ nípa ọdún 6 àtọdún 9. Okay. Now, ẹ jẹ́ ká wá lọ sí 1,500 years back when Quran was revealed. Ẹ jẹ́ ká béèrè wípé kí ni age of menstruation ní gbogbo wa tá à ń sọ yìí. First of all, nǹkan tó influence menstruation ní ara obìnrin of genetic factor ó wà nínú ẹ̀. Oúnjẹ tí wọ́n ń jẹ ó wà nínú ẹ̀. Then bí wọ́n ṣe dàgbà. Kí lẹ wí? Environment, region. Environment. Ó wà nínú ẹ̀. So ẹ jẹ́ ká wo nǹkan tá à ń jẹ láyé sìn àti nǹkan táwọn ọmọ yẹn ń jẹ ń gbà. I'm just giving us an open analysis. Ní ayé ìgbà yẹn, definitely age of menstruation in those days, minimum tẹ́lẹ̀ rí, anybody can go on Google, ChatGPT or whatever, minimum tẹ́lẹ̀ rí nígbà yẹn was between 16 and 17. So the ayah referring to ọmọ tó fẹ́ at the age of 17, but tí kò tí menstruate, and like one of my brothers said, all inclusive lọ́rọ̀ Al-Qur'an, kò yọ ẹnìkan kan sọ́tọ̀, àìwá bá a mọ̀ wọ́n wá fẹ́ ọmọ at the age of 17 but kò tí menstruate, eventually divorce wá fẹ́ wáyé. Yours is also included. Nílẹ̀ Yorùbá láyé ìgbà yẹn náà aṣáà ní nǹkan tá à ń pè ní ìyàwó àbẹ̀tẹ́lẹ̀. Ìyàwó wo là ń pè lábẹ̀tẹ́lẹ̀? Ọmọ tá ti fẹ́ ahead of time. So ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, so ó ti jẹ́ culture, ó jẹ́ norm láyé ìgbà yẹn. Títí dé ní tá à ń sọ̀rọ̀ yìí àwọn kan ṣì ń practice ẹ̀. So it's a norm láyé ìgbà yẹn. Kì í ṣe menstruation ni wọ́n fi ń determine ṣọmọ tí ń lọlé ọkọ. Maturity and the look, I understand, which tó jẹ́ pé tìgbà yẹn yàtọ̀ sí tìǹ, the kind of maturity they used to have, high, but menstruation would always delay due to environment, genetic factor, and the kind of the consumption. So when you talk about ọmọ tó ń ṣe menstruation, we are not talking about ọmọ kékeré, ọmọ pínísí, far from it. We are talking about ọmọ tó ti dàgbà. But for those factors, tí kò tí ì rí menstruation, so Islam will support ká fẹ́ ọmọ kékeré. I'm fún yín ní kíní. I've quoted so many things. Ṣẹlẹ̀ mẹ́rin yẹn wá sórí screen bẹ́ẹ̀ mi náà ṣe gbé tèmi wá sórí screen. I have quoted ẹni sùúrù sà. I have quoted wọ́n ti fún yín ní àyà Quran, wọ́n ti fún yín ní scientific factor. Ẹ tún bẹ̀rẹ̀ pé ká mẹ́rin wá. Adẹ̀ tún sọ ń sìn pé eléyìí open factors tí gbogbo wa lè rí. Ẹ lọ sórí ChatGPT, ẹ lọ sórí. Ẹ mention ní age 17. Ṣẹlẹ̀ mẹ́rin yẹn wá nǹkan tí mo bí nìyẹn. Mo ní ká lọ sórí ChatGPT. No evidence, no problem. No, we have evidence. I'm just giving you one. Thank you. Ṣé kí fún wọn ní àbí wọn ti ṣe tán? Tọ́mà ti ṣe tán. King just me. Tẹ́ bá ti ṣe tán bí a kì í ní sùn náà kẹ́ fi ṣe tán. Papọ̀ mọ́ nǹkan tí. Àti ìṣetán. Ó yá kí a fi ṣe tán tó dà máa lè fèsì lórí ẹ̀. Àkọ́kọ́ mo sọ lẹ́ẹ̀kan yẹn nígbà tí mo gbé scientific evidence wọlé. Ọba Solomon try láti máa sọ fún mi pé mo wá máa wọ́n ṣe é pa àkà. Ẹ jọ̀ọ́ Ọba Solomon, you are a moderator. Ẹ jọ̀ọ́ ẹ moderate nìkan. King just me. Salaam alaikum. King just me. Ṣé ẹ fẹ́ dáhùn question àbò fẹ́ bá mi sọ̀rọ̀? King just me. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n take floor láàrin. Ká má fi pẹ́ lórí ọ̀rọ̀ ṣá lè fi ọmọ kékeré àbá lè fi ọmọ kékeré yìí jù, right? Máa dárò padà sọ́dọ̀ sister tí wọ́n sọ̀rọ̀ yìí because I believe that páwọn ẹlẹ́bọ ní question tó pọ̀ tán fẹ́ béèrè lọ́wọ́ wa. Quran ní specific place tó ti instruct wa gbé ká fẹ́ yàwó àbí nínú Quran ṣe mọ̀ ipò wà ń bẹ̀. Kí sister yẹn wà ń bẹ̀. Ẹ máa sọ̀rọ̀ yìí lọ́wọ́ ń pọ̀. King just me, ẹ bá gbé sójú screen. Suratul Nisa verse 4. Suratul Nisa verse 4. Ẹ jẹ́ bá gbé so kákan fi yẹn ká sí ọ̀rọ̀ yìí nílẹ̀. Ibi tí mo fẹ́ lọ gangan ni kan ṣe verse 4. Fankihu ma taba lakum minan nisa. Ẹ bá mi lọ síbẹ̀ ẹ jọ̀ọ́. Verse 3. Verse 3. Okay, ó yẹ ẹ bá mi kà jáde fún wọn. And if you fear that you will not deal justly with the orphan girls. Tí ẹ bá rò wípé ẹ lè má lè ṣe déédéé pẹ̀lú àwọn ọmọ òrukàn. Then marry those that
pleases you of other women. Marry those what? That fẹ́ àwọn tó bá wù yín nínú àwọn obìnrin. 2 or 3 or 4. Ó lè jẹ́ méjì, ó lè jẹ́ mẹ́ta, ó lè jẹ́ mẹ́rin. But if you fear that you will not be just, Tẹ́ bá wò pé ẹ lè má lè ṣe déédéé láàrin wọn, then marry only one. Ẹ fẹ́ ẹyọ kan péré. Sister tí wọ́n ń sọ pé Islam permit wa láti sọ wípé láti fẹ́ ọmọ kékeré. This is the Quranic text tó ń fún wa ní direct injunction lórí pé ká lọ fẹ́yàwó. Ẹ sọ fún mi níbo lẹ ti rí ibi tí Quran ti direct wa pé ẹ fẹ́ àwọn ọmọ kékeré. Ṣẹ́rí pé ẹni sùúrù sister akẹ́ tó dáhùn ẹ máa ní ìdí tí verse yìí fi máa járọ yín ni pé instead àtàmọ́ this is a direct injunction from Allah, go and marry. Ẹ fẹ́ méjì, ẹ fẹ́ mẹ́ta, ẹ fẹ́ mẹ́rin. Tí ẹ bá fi ìwé pé lè ṣe déédéé ẹ fẹ́ ẹyọ kan. Sister, Quranic verse tó ń kọ́ wa bá ṣe fẹ́yàwó lélẹ̀ àti irú nǹkan tá a lè fẹ́. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún àwọn èèyàn ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe sì ni pé ẹ sọ fáwọn èèyàn point blank. Kí ni Quranic verse tó sọ pé ẹ̀yin Mùsùlùmí ẹ lè fẹ́ ọmọ kékeré? Ni mo fi hàn yín yẹn but ẹ refuse ẹ mo dẹ̀ gbé tax ẹ wá ẹ ní sùúrù ẹ jẹ́ ń sọ̀rọ̀ náà ṣe bẹ́ẹ̀ bí mi question relax. Mo fún yín ní opportunity mi sister ẹ ní sùúrù tí yẹn bá le jù fún yín ẹ jẹ́ kí n mú rọ̀ fún yín ká padà sórí verse tẹ̀ sọ. Okay mo fẹ́ bí question. Mo mú verse kan wá lẹ́ẹ̀kan mo ní kẹ́ ẹ juxtapose láàrin verse tẹ̀yìn mú wá àtẹ̀lé ìtẹ̀mí mú wá kẹ́ ẹ wò níbẹ̀. Ẹ wo tí Quran sọ nínú verse àti tó ń sọ níbí wallahi lam yahidna àwọn tí wọn ò menstruate. Ẹ compare pẹ̀lú walladhina lam yablughul hulma. Ẹ gbé words méjèèjì sentences méjèèjì ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn side by side kẹ́ translate kí gbogbo àwọn èèyàn gbọ́ yín. Sister, that should not be hard. Ẹ jẹ́ ń béèrè one simple question. How old ni Aisha nígbà t'Ànábì fẹ́? No, just me. You've already spoken. Ẹ jọ̀ọ́, ẹni sùúrù Alifaagba. Ẹni sùúrù now. Now, Alifaagba, ìgbà tí Ànábì fẹ́ Aisha, how old was Aisha nígbà t'Ànábì fẹ́? She was 6. Is a 6-year-old a child or an adult? It depends on the season and the time. This is scientifically known. And Ali losses us gbogbo ajomo. Gbogbo asha believe in United Nations. United Nations is not a Muslim organization. Sister, kini age of puberty, lot of United Nations worldwide. Answer my question first. A 6-year-old, is it a child or an adult? It can be depending on the environment and the season. Okay, ẹ jẹ́ ń gbé hadith wá ká wo bóyá ọmọdé àbí àgbàlagbà ni Aisha. 1, 2, 3, 4, 5, 6. Ó ga o. Now, I have a comment. Nígbà tẹ́ ń gbé hadith wá lọ́wọ́, I have a comment. Number 1, ayàtẹ̀ wí. Nínú Islam, your question is kí ni age of consent. Nínú Islam, a ní nǹkan tó ń pè ní marriageable age, and that is the age of puberty, not 18, 20, 22. Tí obìnrin máa ti ṣe nǹkan oṣù ẹ ṣe sùn ẹjọ ṣe sùn. So Tóbi, according to the Ọlọ́run sọ pé until the marriageable age. Mi bọ́ ìjọ Sheikh Alifaagba, ó dàpọ̀ network. Okay, mo wà ń bí pẹ̀lú yín. Alright, sir. Only until they reach marriageable age. Ìtumọ̀ pé nínú Islam, a ní age kan tí yàn máa marry. And òun ni hadith Ànábì Muhammad sallam tẹ́ gbé wálẹ̀ kan. And tafsir tẹ́ gbé wálẹ̀ kan yẹn, gbọ́yé ni o. Wọ́n sọ pé a lè fi ọmọ, but eléyìí dàbí ìyàwó àbẹ̀tẹ́lẹ̀. Ànábì sallam fẹ́ Aisha lọ́mọdún 6. Àmọ́ kò tí ì lọ sí ilé ọkọ not until ìgbà tó pé 9. At the age of 9, ó ti reach age of puberty. Yes, I can give it to you. Yes. I can give it to you. Ẹ jọ̀ọ́ ṣé mo lè sọ̀rọ̀. Ó yá ẹ bá ń gbé ni aso ẹ bá ń gbé ẹ bá ń gbé bí yẹn sí business padà. Ẹ jọ̀ọ́ mo Tẹ̀sí tẹ gbé wálẹ̀ ṣé mo lè sọ nǹkan kan? Ṣé mo lè sọ nǹkan kan? Ìsọ́nà ẹgbẹ́ ṣe sùn. Tẹ̀sí tó bí yẹn gbé wálẹ̀ kan ó yẹ gbé síbẹ̀ padà. Ibi tẹ̀sí consensus of scholars sọ pé wọ́n lè fi ọmọ kékeré ẹ bá gbé síbẹ̀ padà. Okay, so hadith tẹ́mi fẹ́ gbé wá nìyí.
Sahih. No, Ejen Kyle, because me come on tafsir. Please, gentlemen, any suru, but I in sorrow me interjecting ejo, ejo respect. Now. Let's go. Let's go. Thank you very much. Oh my gosh. Magbewa, can you just relax, please? Magbewa. Sahih Al-Bukhari 6130. Thank you. I used to play with dolls in the presence of the Prophet. Aisha ló máa fi bèbí onígi àwọn bèbí kékèké wọ́n máa fi ń ṣeré mọdé. And my girlfriends also used to play with me. Ó lóun àtọ̀wọn ọ̀rẹ́ wọn ọmọ kékèké àdúgbò wọn jọ máa ń fi bèbí onígi yẹn wọ́n máa fi ń ṣeré mọdé. When Allah's messenger used to enter my dwelling place, ó ní tí Muhammadu bá dé tó bá fẹ́ wọlé kanlẹ̀. They used to hide themselves. Ó lọ àwọn ọ̀rẹ́ Aisha àwọn wá lọ máa sá pamọ́ àwọn ọmọ kékèké yẹn. But the Prophet would call them to join and play with me. Muhammadu máa ní ẹ jẹ́ káwọn ọmọdé wá ẹ máa bọ̀ ẹ jẹ́ kájọ ṣe pọ̀ ẹ lè jẹ́ mẹ́rin ẹ lè jẹ́ márùn. Now, about Solomon, pay attention to this part, right? Only the playing of dolls and similar images is forbidden. Nígbà náà, wọ́n dẹ̀ máa fi bèbí onígi ṣeré èèwọ̀ ni. But it was allowed for Aisha at that time as she was a little girl. Àmọ́ àyè gba Aisha tó jẹ́ ìyàwó Muhammadu, ó dẹ̀ jẹ́ ọmọ kékeré pínísí nígbà náà, ọmọ kékeré. I haven't finished. Can you guys just mute? What's your problem? I've not finished. Now, but it was allowed for Aisha at that time as she was a little girl. Wọ́n gbà kí Aisha máa fi bèbí onígi yẹn ṣeré nígbà náà, ọmọ kékeré dẹ̀ ní Aisha, ọmọ pínísí. Not yet reached the age of puberty. Aisha ò tí ì tó nǹkan kan, kò tí ì mọ́wọ́ tún yàtọ̀ sọ́wọ́ òsì, kò tí ì tó ẹni tó lọ́kọ dípò kó fẹ́ lọ lé ọkọ. Bam. Case close. Ẹjọ́ brother Islamic knowledge. Brother Islamic knowledge. Ẹ dúró ẹjọ́. Ẹ jẹ́ ká padà. Ẹ dá padà sójú screen lọ sister. Malik Musa. Ẹ dúró brother Islamic knowledge. Ẹni sùúrù kẹ́ tó bí wọ́n ẹjọ́ mo fẹ́ bi sister yẹn ní nǹkan. Sister, ṣé mo orúkọ bàbá Aisha? Bobaka. Báwo ló ṣe jẹ́ sí Prophet Muhammad? It was one of the companions of Muhammad. Was he just a companion or the closest friend? I don't know, friendship, whatever. I know he was close to Muhammad. But we know he was very close to Muhammad. Absolutely. So in this hadith there recites, did Aisha said she was married to the Prophet at this time? Or is it wrong for a friend to visit a friend? Is that your point? The hadith that mentions the marriage of Aisha is Sahih Al-Bukhari 5134. That's not what I'm asking. Hadith Tekai, in which part of it did Aisha say she was married? Hadith was to show that Aisha was a little girl. Where was she staying? Was it in the house of the Prophet or the house of LLB Sahih Bukhari. These are this that you just don't ask me. Last time pretend. It's all from me no hadith. A point to be Aisha so upon what the Prophet sister. You have to prove it. I have to prove it. Sister. Alifaagba. Yeah. Sister wa. Nǹkan tó wà nínú bracket yẹn tó wà níbi the playing with the dolls títí dé ìgbẹ̀yìn yẹn ṣé ara àdìfì yẹn ni. Kí lẹ mean? Àní nǹkan tó wà nínú bracket ìsàlẹ̀ yẹn ṣé ara àdìfì ọ̀hún ni. Èmi kọ́ mo kọ àdìf mo ti kà á fún mi. Malik Musa ẹ̀yin gbọ́ lárúbá ti ń. Ṣé nǹkan tó fi sínú bracket yẹn the playing with the dolls títí tó fi dé ìgbẹ̀yìn yẹn. Ṣára àdìsí ọ̀hún ni. Ní nǹkan tó wà níbi bracket yẹn. Ṣára àdìsí yẹn ni níbi lárúbáwá yẹn. Gbogbo nǹkan tó wà níbi hadith yẹn ni hadith yẹn sọ̀rọ̀ nípa ẹ̀. Irọ́ àní nǹkan tó fi sínú bracket. Ohun tí wọ́n kà nínú bracket lóyìnbó. Tó wà nínú mátìmù hadith yẹn àbí commentary ẹni tó kàn sọ̀rọ̀ lásán. Ṣé fẹ́ ka lárúbáwá yìí? Ẹ ṣe sùúrù. Ẹ jẹ́ kó dáhùn.
òun kọ́ lárúbáwá ń tiẹ̀ ṣára àdìsí. Wọ́n ta fi ní kẹjọ́ máa bọ̀ wá pẹ̀lú yín náà nìyẹn so that you can read and translate. Islam ẹ farabalẹ̀ nǹkan tá à ń sọ ń sìn ní wípé. ẹ tí ì dáhùn ẹ kọ́kọ́ dáhùn náà. nǹkan tá à ń sọ gangan nǹkan tá à ń sọ ní. àní inú nǹkan tó wà ní bírákẹ́tì ní èèbó yẹn ṣára nǹkan tó wà nínú àdìsí yẹn ń pinlẹ̀ ni àbí kọ́mẹ́ǹtì ẹni tó kàn sọ̀rọ̀ lásán ni. kí ni nǹkan tí wọ́n fi sínú bírákẹ́tì yẹn. láti ẹ jẹ́ kí n kà fún wọn the play with the dolls and similar images títí dé sálẹ̀ ṣó wà lára àdìsí yẹn. ó wà bí àdìsí yẹn wípé ó ṣeré náà ó ní sọ wá. irọ́ kì í ṣe ó yá ẹ̀ka jáde. sọ wá ẹ̀ka jáde. and similar images is ẹ̀ka jáde ńlá Lárúbáwá ń bẹ̀. ẹ̀ka. sọ wá yal'abna ma'i ó ní àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣeré pẹ̀lú mi. òkèlè ń kà yẹn rárá òkèlè ń kà yẹn. The playing with the dolls and similar images is forbidden, but it was allowed. Ó yẹ ká jáde ìbọlọ́wà. Ẹ má parọ́ náà. Ó kí lẹ fẹ́ fi ìyẹn ò sí nínú. Àníṣó wà ń bẹ̀ kọ́kọ́ dáhùn. Ẹ kàn ká jáde là ń bí. Kí la fẹ́ lò níbi hadith yẹn gangan? Àníṣó wà ń bẹ̀ nǹkan yẹn ṣó wà ń bẹ̀. Wípé ká fi àwọn nǹkan tó jẹ́ alápò. Nǹkan tí mo béèrè clear ẹ má yí. Nǹkan tó wà níbi bracket yẹn the playing with the dolls and similar images títí dé sàlẹ̀. Ṣé ó wà níbi hadith yẹn fi lásù? Ṣé kò sí mbẹ̀ wípé wọ́n fi nǹkan ṣeré ni? Àníṣó ẹ kọ́kọ́ dáhùn náà. Kí la fẹ́ wà níbi hadith sọ́sẹ̀? Àníṣó wà níbi ṣẹ̀tì Salaam alaikum. Islamic knowledge. Salaam alaikum. Brother Oladele. Ẹ jẹ́ ká end the topic yìí ṣe bí. Ohun tí mo fẹ́ ká ṣe. Sister kan sọ̀rọ̀ yẹn. Just one more time, sister. Wọ́n tẹ́ sọ́nsìn nínú hadith tẹ̀ka yìí. Ẹ point out sí mi. Ibi tí Aisha ti sọ wípé ní time sí nǹkan ṣẹlẹ̀ yìí, she was married to the prophet. Nǹkan tá à ń sọ, ok, éèjì wo ni Muhammad fẹ́ Aisha? Nǹkan tá à ń béèrè lọ́wọ́ yìí. Ẹni sọ̀rọ̀, ẹ má fi ẹ jẹ́ kí sister yẹn dáhùn question tàbí wọn. Ẹ ká hadith yìí, sister. Was prophet married to her when this is took place? No. That's not even the bone of contention. Ọba Solomon ṣe mo wá ti lè sọ̀rọ̀ ń sìn ni aláwa ẹ ṣó fatuwa yẹn ẹ jọ. Ẹ ṣó fatuwa mi ìmọ̀ bí ọgbọ́n wá ti lè sọ̀rọ̀ ń sìn ṣẹ́gẹ̀. Ẹ ṣó fatuwa yẹn kàkà. Ẹ ṣe oya let's go aláwa ẹ̀. Aláwa ẹ̀ fún yá ẹ̀ka ẹgbẹ́ òsókè let's go. Question. So this is fatwa. Ẹdúró Aláwa ẹ̀ fẹ́ dánú ẹ̀ dúró yá aláwa ẹ̀ let's go. Sorry topic Ẹni sùúrù ẹ̀kọ́ ẹni sùúrù. Náà ni aláwa ẹ̀ let's go. But question tí mo béèrè ẹ̀ dáhùn ẹ̀kọ́ wégbé aláwa ẹ̀ fún yá. Islamic knowledge. Islamic knowledge. Islamic knowledge. Question ẹ máa gbọ́ mi sister. Question tí mo fẹ́ béèrè mẹ́ta ni. Mo béèrè ẹ̀yọ̀ kan tẹ́ dáhùn ni mi ò tí ì ṣe bó. Islamic knowledge ẹ mọ nǹkan tá à ń ṣe ní ìsìn semantics lẹ́ ń ṣe ẹ jẹ́ ń bí yín nínú Islam ẹni tó bá ti reach puberty ẹni sùúrù you're playing semantics. Oh, can't have too many Salaam alaikum. Ẹ dákun ẹjọ́, ẹ má bínú ẹjọ́. Aláwa ẹ̀ fún yá let's go. Is marriage with a breastfeeding girl permitted? Wọ́n ní kí wọ́n lè fẹ́ ọmọ tó ń lọ́wọ́ nínú Islam. Oya. Salaam alaikum. Salaam alaikum. Aláwa ẹ̀ let's go. Oya. Question is marriage with a breast. Wọ́n ní ọmọ tó ń yàn lọ́wọ́ tí wọ́n lè fẹ́ nínú Islam. This is getting too chorus. This is getting too chorus. Aláwa ẹ̀ oya. No. Fatwa 111933. Wọ́n ní ọmọ tó ń yàn wọ́n ní ṣé wọ́n lè fẹ́ nínú Islam. If so, is it allowed to derive sexual pleasure? I can't do this. No. This is Allah's wife, hold on. Olówó Èkó, hold on. Allah's wife, hold on. Let me ask you a question, Allah's wife. Ẹ sure wípé ẹ capable láti defend the content kà fáwọn ènìyàn. Yes, sir. Ẹ̀yin àfa àtẹwà sí ẹ sure pé ẹ capable láti defend the ẹ̀sìn. Yes. Because the reason why I'm asking all this question is that ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò le rárá. Nǹkan tó ń kà jáde yìí kì í ṣàwọn ló kọ́ kì í ṣẹ̀yin lẹ kọ́. Nǹkan tẹ̀yin kà jáde kì í ṣẹ̀yin lẹ kọ́ kì í ṣe àwọn ló kọ́. Now tí èèyàn bá sọ̀rọ̀ sílẹ̀
gbogbo àwọn tó wà ní comment section tí wọn ò di wọ́n mọ irọ́ wọ́n mọ òtítọ́ anybody ò lè sọ irọ́ òtítọ́ níbí yìí anybody ò lè sọ òtítọ́ di irọ́ níbí yìí gbogbo alámọ̀ nǹkan tá à ń ṣe. So now nǹkan tó ń kà sílẹ̀ yẹn tẹ́ bá ti mọ̀ wípé ẹ ò lè defend ẹ̀ ẹni ẹ ò mọ̀ nípa nǹkan tó ń kọ yẹn because ìgbà tí bàbá yẹn lẹ́ka wípé ibi tó ń bracket yẹn pé sára ẹ̀ ni ṣé ká gé kúrò ní ká má kà á mọ̀. Now nítorí pé kò sí lára ẹ̀ nítorí pé kò sí lára original láyé ẹ jẹ́ kí land Islamic knowledge. Ẹ jẹ́ kó bá sọ̀rọ̀ ẹjọ́. So now ṣé kò gbé kúrò ìgbà tó bá sí lára original kí ni reason tó fi kọ síbẹ̀. Tí ó bá wá sí níbẹ̀ mo gbà but àwọn tó kọ síbẹ̀ wọ́n fẹ́ kí nǹkan tó wà lókè yẹn kó yé àwọn ènìyàn dáadáa náà ṣe kọ sí ìsàlẹ̀ àti pé kò pẹ̀lú is explanation. nǹkan tá so now ẹ ṣàjẹ́ kan dáhùn question wa ẹ so now ẹni sùúrù bóyá wà lára ẹ̀ àbí kò sí lára ẹ̀ ìyẹn ò kàn yín mọ́ àwọn tó wà lára ẹ̀ gbọ́ wa. ẹni sùúrù sà. bracket yẹn ṣe báwo ni bracket yẹn ṣe ní ṣe pẹ̀lú bọ̀dá. àbí tó wà lára ẹ̀ just answer the question. ẹni sùúrù brother Islamic knowledge salamu alaikum brother Islamic ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹjọ́ ẹ listen to sí mi ẹjọ́ torí tọ́lọ́run Islam ṣe ń gbọ́ ẹ jẹ́ kó bá sọ̀rọ̀ náà ẹ jẹ́ kí ẹ̀yin tá a jẹ́ mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ ká make sure power in order ṣẹ́gẹ̀t ẹ jẹ́ kí ọba sọ̀rọ̀ wọn tán anybody tó bá ń sọ̀rọ̀ henceforth ká gbìyànjú ká má interrupt anybody mọ́ then mo fẹ́ sọ nǹkan kan ọba bẹ́ẹ̀ ṣe move forward yẹn mo fẹ́ sọ nǹkan kan ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ ń bí majorly àárín nǹkan méjì ló pín sí theology àti moral ṣe ti rí nísìn ẹyẹ ọ̀kan pé la ṣe ń discuss is which is a question of morality tó bá ṣe pé àwọn ẹlẹ́bọ bá decide wọn pé àwọn fẹ́ point out pé wà nù ìwé wa pa lè fẹ́ ọmọ kékeré táwọn adé insist wípé kò sí nǹkan tó jọ ọmọ bẹ́ẹ̀ ṣe rí láàrin yẹn wọ́n lè disagree wípé àwọn ò gbà sí wa lẹ́nu káwa náà disagree pẹ̀lú. Age of decision making and blah 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 is been set to be 18 years old, and science lama fin determine there. O man study agbari human being. O man study the development of the body. O man study gbogbo especially agbari yẹn because mental capability are very important láti make a decision. So 18 ni. So ṣé mo lè bi yín nínú Islam kí ni age marriage tẹ̀yin? Ẹ máa gbọ́. 18 tẹ́ sọ yẹn who gave that standard? Ibo lẹ ti rí ẹ̀yìn. Our humans la determine through science and research. Àti rí pé tẹ́ bá bọ́mọdé sùn, ó máa ẹni sùúrù, ó máa ń fún wọn ní fistula. Àti rí pé tẹ́ bá bọ́mọdé sùn, ó máa ń fún wọn ní trauma in life. So àwa mọ̀ better ju àlá lọ. I decide pé okay o, a fẹ́ ọmọ kékeré mọ́ o, a máa fẹ́ àgbàlagbà. Ṣé àrọ́mọ tó wà less than 18 tó ti marry legally? Not ní ibi tẹ́mi wà no. Ó lè ṣẹlẹ̀ mi sọ pé kò lè ṣẹlẹ̀. Níbo mi nǹkan. Absolutely ó lè ṣẹlẹ̀. Good. Now tó bá wá jẹ́ pé society kan wà ń gbà kan tó jẹ́ pé their standard is different. Are you to fault them? Me need láti respect the PDF. Tó bá jẹ́ pé standard one ni I don't need to respect PDF. That 10 PDF. After years after nìyẹn. You won't be talking about PDF and going back as far back as 1,400 years ago. No, PDF no lo ma jẹ because tẹ́ bá wò any sùúrù tẹ́ bá wò. I ask the question, down question yẹn. If there is a society tó jẹ́ pé when they were around, the standard, they were comfortable with their standard. Should you fault them? The reason as to why Abubakar were comfortable, they were not comfortable. Let me please let me answer. Let me answer. They were not comfortable. Oh my gosh. Are you know farabalẹ̀ bí mi question again down. Let me answer. Mo ń bọ̀. Ẹ jẹ́ kí question mi clear so that ẹ ní lè lọ síbi lọ sọ́hun. Ẹ ti sọ pé àwa èèyàn là ń determine. If we now go back to as 1,400 years ago, àwọn èèyàn tó wà ń bẹ determine nǹkan wọn. There is no single person who faulted the Prophet sallallahu alaihi wasallam pẹ̀lú marriage tó ṣe. Should you come back 1,400 years later to fault them? Yes. You know why? Because ẹ̀yin lẹ sọ pé prophet is the best example for Islamic all humanity. Islamic knowledge. Let me finish. You cannot keep speaking over me. Let me Can come I in finish here. the question? Then bury me. They're down. Then talk over me. Let me finish.
Now, let me finish. Brother Oladele, Ejo, Emma Sonkankan. Let me finish. I'm speaking. Emilo Bini question. Emilo Bini question. No, Emilo Bini question. Let me finish. Yes, go Thank ahead, you very please. much. Now, number one, the reason as to why we can condemn this today is because Enyile claim that Muhammad is the best example for all humanity. Muhammad, let me finish. Muhammad sallallahu alaihi wasallam does not expire. You as Muslims, you have been told to try and copy tele or no anobi, which is the sunnah of the prophet. So Tebakwe, somebody need the best example for all of humanity. It doesn't expire 1,400 years ago. It means when you 2026 yeah, Anobi is still the best example. And we don't want that in our society. Thank you, sister. Okay. Thank you. Sheikh Ali, can I call you now? Sister, Ejo, Prof, any suru, afekoro itansi. Sister, let's hope you let determine 18 the best age of marriage, abi, right? I want you not determine age of consent. Yes. And you will suspect, is it the whole world or is it just you? Because money evidence against the you decide Lorin can. To be honest, most times, objectively, tabari anito, oh my gosh, this is one thing I don't like. Emma Bimin question, Timbawan sorrow, Ewa interrupt. It's so rude. It's okay, sister. Please, it's not okay. Don't patronize me. Control yourself. When you ask me a question, let me answer. It's enough with the quiz English. Go ahead and answer the question. Now. Question tell me being a run away from it. Moshi being share child marriage one in Islam. We said no. So why did Anobi marry 6 years old? Sister, nisin she ma ba mi gbe screen yin wa pada. No, answer my question. Tikobawa allowed. Why did Anobi marry 6 years old? Sister, no, she didn't marry a kid. And I'm going to prove you wrong using your own tool that you depend on. Show us your screen now, sister, if you are honest. Show what? What do you want me to show? Your screen. My screen is up. Can you not see? Okay, can you type on Google as we speak? Okay. What is the age of puberty for a woman today, according to UNICEF? Okay, 1 second. Type it. Let everybody read. It's not in the past, so present is. According to UNICEF. According to UNICEF, what is the age of puberty for a woman or for a girl? Okay. According to UNICEF, puberty generally occurs between 10 and 16 years of age. Okay, show more and read further. Click show more and read further. Okay. Anything to defend? No, there's nothing. Just read. Okay. There's no need to badmouth us. No, it's not bad mouthing. You are defending. Go ahead, read for the sister. So, where do you? Don't command me. You asked me to read nicely. You can bring your own sources if you want. Don't say just read. Don't command me. I'm not your wife. I'm not your sister. I'm not your mother. Thank you very much. Sorry. Forgive my manners. Go ahead and read I forgive your terrible manners. Now, definition of adolescence. Go on, just read all those 3 bullets. Okay. The 3 bullet points. Definition. Read it out, sister. I'm not talking to you. Stop. Let her read. Let her read. Definition of adolescence. UNICEF defines overall adolescent period, which indicates the onset and progression. Listen to the word. The onset and progression of puberty as the ages 10 to 19. Puberty involves rapid growth and sexual maturation. Variability. While 10 to 16 is the general range, some sources indicate that for girls, it can or often begins between the age of 8 and 13. And for boys, it's between the ages of 9 and 14. So thank you so much, sister. Wait. Let me ask you. Emma, nígbà tí wọ́n fẹ́ fẹ́ ọmọ Muhammadu fúnra rẹ̀, ìyẹn Amina,
kí ni Muhammadu sọ? Do not we'll come back there. Let the sister answer our own question. Ẹjọ́, just let me sọ̀rọ̀ látàrọ̀ mo dákẹ́. MSbaba, don't interrupt us. Let the sister finish what she started. Ó máa finish. I've finished already. You sit back, MSbaba, you've been taking a back seat since and continue to do that. Let her finish what she started. Let her finish. My interrupt, ọ̀rọ̀ ẹ ti fẹ́ dàrú mọ́ yín lọ́wọ́ nsìn. Ẹ fẹ́ interrupt, there's no escape for you today. Let her read and interpret for us. Let her read and interpret. She's been saying nobody should speak. Let her speak. Nobody is interrupting her now. Let her go ahead and translate what she just recited. Go ahead, sister. You know a lot of Queen's English. Translate what you just said according to the UNICEF. Translate what you said according to UNICEF. Do that for us now. Show you back to phone. Oh yeah. Go on, need evidence. Oh yeah, to get a dollar. Oh yeah. Etu, sister, those like pay. I want decide 18 years of age. Me, okay. Go ahead and translate what UNICEF said. Mr. Ali, if you want Tebafelo UNICEF as your defense, go against him because Anobi Kofe 8 to 13 years old, 6-year-old Loshife. And consummated this when? Listen, consummated this when? According to you. Consummated it when she was 9 years old. Okay, and so can I finish? My goodness. You can go ahead. Nobody is stopping you. No, I don't need your ad-lib. So, no, I don't need ad-lib. I can speak for myself. Now, in kote yìí máa ní láti proof fún gbogbo ilé ni wípé Ànábì yẹn ìgbà tó fẹ́ Aisha, ìgbà tó consummate marriage at the age of 9. I need láti rí ẹ̀rí pé Ànábì Aisha ó bàlágà k'Ànábì tó bá sùn. Ṣé lè provide evidence yẹn? Thank you, sir. UNICEF is not enough evidence for you? That is not an Islamic source, you silly sausage. It doesn't have to be. You said human. UNICEF is not an Islamic You said source. human beings are more correct. You said human beings are more correct. UNICEF is not an Islamic source. Listen, I'm not asking you about Islamic source. Sister, no, you need to bring Islamic source. In which country did you determine that the age of puberty is 18? Listen, mi ò sọ̀rọ̀ látàárọ̀. Ẹjọ́ mi ò sọ̀rọ̀ látàárọ̀. Reason ni pé ọba táwọn ẹni wọ́n ṣe sùúrù. Mi ò sọ̀rọ̀ látàárọ̀. This lady, she quoted her country earlier that the age of poverty is 18. She wants us to accept it. The parameter with which she was judging the prophet, she said, according to her, I'm quoting her now, correct. Yes. And they have the right to decide. This is what she said. Now, she said, right. Today, she's presenting UNICEF. I'm presenting UNICEF for her. But onto UNICEF, too much country, and she's saying that we cannot use that. We have to go back to Islamic sources. So you have two options, sister. Sister, you have two options. You have two options, sister. You have two options. It's either you accept, listen, sister, it's either you accept what UNICEF is saying or you accept Islam. It will need a trust me, which one do you trust between the two? Show me Islamic source to prove Aisha Balaga. That's it. Okay, let's show you Islamic knowledge is showing you now. Watch the screen. Oba big screen. Sona.com 13 lò látẹ̀kan náà. Ọya, ẹ bá wa kà. Ó ní ṣé ká kà bí kò kà fúnra wọn. Ẹ ká ilẹ̀ reference wa now. In case they are afraid, read it for them. Yeah. The wife of the prophet. Bẹ́ẹ̀ni dákẹ́ kó dákẹ́. Ọba tó bá ju insult àmọ́ máa fún wọn padà kó gbẹ́nu ṣe ẹ lọ. Ẹ dákẹ́ kí tí mo gbọ́ ṣe báyìí lẹ́ ń ká àgbẹ̀jà. Gbogbo wa ni adult náà. Gbogbo ala níyàwó sílé ta lọ́mọ sílé náà. Ó yẹ ẹ̀ka àkọ́dẹ́ fẹ́ kà. Aisha ló gbà nǹkan tó bèèrè ní ká fún wọn lẹ́yìn pé ó wọ maturity. Aisha ló gba àdìsí wa. Ó ní I had seen my parents following Islam since I attained the age of puberty. Aisha fún ẹ ló gba àdìsí yẹn wá. Reference àdìsí yẹn Sahih Bukhari 476. Ó lóun ti wọ puberty. Ó yá náà. Kí ni nǹkan tẹ́ ń béèrè, kí ni nǹkan tó ń mú wá yìí? Ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù, ẹ yẹ kí n sọ̀rọ̀, mi sọ̀rọ̀ látàárọ̀. Wọ́n gbé àyà Quran wá tó sọ̀rọ̀ wípé nínú Islam a lè fẹ́ ọmọ kékeré, in fact ọmọ tí ò tí bàlágà ká dẹ̀ kọ́lẹ̀. Wọ́n dẹ̀ cite example wípé Muhammadu fẹ́ ọmọ ọdún 9. Ó fẹ́ ọmọ ọdún 6, ó dẹ̀ bá sùn lọ́mọ ọdún 9. Muhammadu ẹ̀dẹ̀ gbọ́dọ̀ follow footstep Muhammadu. Nílẹ̀ Yorùbá, because ọmọ Yorùbá là wà,
àwa ò kì í fẹ́ ọmọ kékeré ní ilẹ̀ Yorùbá, and that is the main reason tàbí sọ pé ẹ̀sìn Islam ó wá ba ayé jẹ́ ni. Nísìnyí ẹ̀ ń sọ pé Aisha ti bàlágà. Please let me talk now. Ẹ má interrupt ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kó sọ̀rọ̀. Jẹ́ kí n sọ̀rọ̀ now. Now, ní àsìkò tá a jẹ́ ń sọ yìí, tí Muhammadu fẹ́ Aisha ní ọmọ kékeré nígbà tí wọ́n fẹ́ wá fẹ́ ọmọ Muhammadu fúnra rẹ̀. Ó sọ pé ọmọ òun kéré kò gbà kan fẹ́. Ẹ jẹ́ kó gbé àdìsí ẹ jáde fúnra ẹ fílẹ̀ ẹ jẹ́ kó. A máa gbé àdìsí ẹ jáde, kò sọ ayé kí n gbé àdìsí ẹ jáde. That's simple. Ẹ lọ gbé wá. In fact, ṣe rí ọ̀rọ̀ tó ṣe sọ tán àdìsí yìí da púpọ̀. ọ̀rọ̀ tó ṣe sọ tán yìí. In fact, ó ti clear gbogbo ilé ìta ń sọ yìí. ẹjọ́ fatuwa yẹn kàkà. Ọya ẹjọ́ àdìsí yẹn. ẹjọ́ fatuwa yẹn kẹ́mẹ̀sì tó dé ó yẹ ẹjẹ́ àká. No, ẹjọ́ lọ bá mi fi hàn torí pé tí ànábì sọ̀rọ̀ ẹgbẹ́ jáde aláwa ìfẹ́ jọ. tí ó bá jẹ́ pé ọmọ tí tó bá jẹ́ pé ànábì lè sọ pé ọmọ aláwa ìfẹ́ wà lókè kò tí ì bàlágà kọ́tóbi aláwa nígbà ìfẹ́ tí wọ́n fẹ́ ó mean pé age difference tí time everybody fẹ́ bàlágà yàtọ̀ síra. aláwa ìfẹ́ yà jẹ́ àlọ́. Then tàbí tún rí nígbà tá ànábì wà láyé nínú gbogbo company ànábì tó tún fẹ́ rú ẹ̀. Is marriage with a breastfeeding girl permitted? Different from every other person. What's the problem? Ó dákẹ́ now. Yeah, show us the hadith now. Kàn kó tẹ́ fẹ́ ká olówó Èkó kí n gbé síbẹ̀. Let's go. Is marriage with a breastfeeding girl permitted? Wọ́n ní ṣé ọmọ tó ń mu ọyàn lọ́wọ́ nínú Islam. We are asking about hadith. Kí lẹ̀ ń kà yìí? If so, is it? MSbaba wants to read that hadith. MSbaba, where is the hadith you promised? Oh, ṣe bá wa mú tí wọn náà. Ẹgbẹ́ òṣòkè aláwọ̀ ẹgbẹ́. Hadith to promise that. What are you guys trying to do? Let's bring the hadith. Bring your hadith. We don't have time for this. Bring your hadith. Let's go. So this is fatwa 111. Hold on. Alawife, hold on. Ìwé wo lẹ ń kà? Fatwa. That's a number, no. Number 1119. Oh, yeah, fatwa 111,933. It's a fatwa. Ruling. Kò sí fatwa. Question: Is marriage with a breastfeeding girl permitted? If so, is it allowed to derive sexual pleasure from her? Such as kissing and other forms that do not harm her except penetration. This is the answer. If the marriage itself met all the conditions, wọ́n wá dáhùn pé tí bàbá tó bá ti gbà pé kó fẹ́ ọmọ yẹn tó mú yàn lọ́wọ́ ọmọ kékeré. Then she becomes his wife from all aspects. Wọ́n ní tó ti dìyàwó ẹ̀ ní gbogbo ọ̀nà yépa. It is then allowed for the husband to look at her. Wọ́n ní ààyè ti wà fún ọkọ kó gbéyàwó ẹ̀ lọ kó lọ máa wo ìyàwó ọmọ tó mú yàn lọ́wọ́. Touch her. Kó fọwọ́ kan kó tọwọ́ bọ̀ lábẹ́ kó tẹ oyún ẹ̀. Kiss her. It is not allowed to have intercourse with her until she's physically capable. And if she's able to, then even that becomes permissible for him. Now, Ọba òun náà ni ìkànnì èyí tá a kà. Hold on. Now, wọ́n ti ka ti Islam báyìí. Ó yá ẹ̀yin ẹ sọ pé ní odù Ifá kan tí Ọ̀rúnmìlà ti ṣe kíní kan ẹ gbé náà jáde ká tó àti Islam kan náà kà yẹn o ti Islam kan. No, ẹjọ́ mo ń bọ̀ baba Justin mo ń bọ̀. Ọba Solomon ẹjọ́ mo ń bọ̀ baba Justin. My sister nǹkan tẹ́ ẹ ṣe kà tán yìí according to what school of thought?
Islamic knowledge. Ẹjọ́ down, ẹjọ́ tí o kọ́. Ẹ jẹ́ kí Islamic knowledge bèrè question ẹ̀ tán ná. According to what school Ó yá, dá wọn lóhùn. ẹ open mic yín o. tó ẹ má bínú o ṣé nǹkan tẹ́ ń sọ ni pé kò sí fatwa nínú ẹ̀sìn Islam no I'm asking you Mi ò bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ fatwa ọ̀rọ̀ by lọ́wọ́ you yín. ask us that question tó kàn wá ìwé Islam là ń kà no kò sí nǹkan tó kàn wá pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ yìí ìwé Islam táwọn èèyàn dẹ̀ ń tẹ́tí tẹ́ ẹ bá lọ sí ilẹ̀ Haúsá wọ́n ń fẹ́ ọmọ kékeré táwọn èèyàn tẹ̀lé ìwọ wá ń sọ fún wa ń sìn pé according to what school èwo ló sọ school of thought ṣáwàlá kọ́ ni ṣáwàlá kọ́. MS Baba ẹ calm down MS Baba ẹ calm down ẹ má jẹ́ kó ka yín lára púpọ̀ ẹ jẹ́ kí sísá yẹn kó. Ìwé Ṣàfí wo la ti lè rí? Inú ìwé Màlíkì wo lẹ kà síta? Inú ìwé Hànábílà wo lẹ kà? Inú ìwé Hànàfíyà wo lẹ kà? Ẹ bá wa sọ. Óyá, ibo lẹ ti. Islamic ló ń bèrè question lọ́wọ́ Alawa ìfẹ́jẹ́ kan dá wọn lóhùn. According to what school Alawa of thought. ìfẹ́sí wa bí. Ẹ fún mi 1 minute, ẹ sọ nọ́mbà fatuwa yẹn ẹ sọ nọ́mbà ẹ fún wọn kọ lọ. Náà kò sí ìwé tó ń jẹ́ fatuwa àti sọ fún yín. tẹ́ ẹ bá tẹ sí Google fún ara yín ẹni tí fatwa 111-933 ẹ tẹ sí Google kí ni nǹkan tẹ́ ń sọ yìí náà. Fatwa kini? I have given you reference. Ẹ tẹ síbẹ̀ fatwa 111-933. Put it on Google. Get nǹkan tẹ́ ń sọ. Kò sí nǹkan tó kọ̀ abẹ́ àwọn akọ́lá kọ́. Put it on Google. Fatwa ìwé Islam la gbé jáde. Ìwé Islam la gbé jáde. Ẹ tẹ sí Google. Ó dà ẹ kábèrè lọ Málíkì tíra wo ló ń jẹ́ fatuwa? Mi ìráyè ariwo ni ò jẹ́ kí n dáhùn. Ó dà tíra wo ló ń jẹ́ fatuwa? Tẹ́bá lọ nínú Mukhtasarul Quduri tó ṣe lórí al-madhhab al-Hanafi Mukhtasarul Quduri ẹ máa bá ń bẹ̀ nípa wípé. Ṣé tíra tó ń jẹ́ fatuwa nìyẹn? Mukhtasarul ẹ̀bẹ̀ yìí lẹ́bẹ̀rẹ̀ madhhab al-Hanafi. Ó yá ẹ gbé jáde fún wa. Ẹ bá wa ẹ̀sìkáàdì máa ń kíní wọn. Gbé jáde ìwọ̀n mẹ́rin kankan wá látàárọ̀ o. Wọ́n kàn kójọ́ ni o. Wọ́n fún wa reference látàárọ̀. Wọ́n kàn because ọmọ ìpé inú Islam wọ́n lè bọ́ wọ́n ìpèrè ẹ̀dẹ̀fẹ́ cover ẹ̀. Ó gbé jáde. Ó yá ẹ gbé jáde. So ọba ẹ máa gbọ́ mi ọba ẹjọ́ ẹ dákẹ́ ẹjọ́ ọba ẹ máa gbọ́ náà àti mú ẹjọ́ mò ń sọ̀rọ̀ lọ́wọ́ àti mú mò ń sọ̀rọ̀ lọ́wọ́ àlàyé náà mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ Malik tí lọ mú wá Islamic knowledge keep quiet náà mò ń sọ̀rọ̀ lọ́wọ́ náà ọba àti mú amúkùr aka Quran tó fẹ́ rí ẹ̀ tó fi múlẹ̀ wípé nínú Islam. Wọ́n don't let me talk please. Islamic knowledge ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà. MS Baba ẹ ní sùúrù. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Now àti mú Quran wá tó sọ̀rọ̀ wípé tẹ́ bá fẹ́ kọ àwọn ìyàwó yín sílẹ̀ wọ́n dẹ̀ made mention àwọn ìyàwó yín èyí tí ò tí ì máa ṣe nǹkan oṣù nítorí wípé wọ́n kéré tó fàyè lẹ̀ wípé a lè fẹ́ ọmọ kékeré nínú Islam. Ẹ jẹ́ ń délẹ̀ please. Ẹ jẹ́ kó láǹdì. Àgbé tafsir yẹn jáde tafsir yẹn explain tafsir ló máa ń ṣàlàyé Quran tẹ́ ẹ bá ka Quran tí ó bá yé yín nǹkan tó ń sọ ẹ wo tafsir yẹn wá ṣàlàyé pé nǹkan tó ń sọ ń bì báwọn ọmọ tí ò tí máa ṣe nǹkan oṣù òun ni àwọn ọmọ kéékèèké torí pé ọjọ́ orí wọn kéré. MS. Ẹ jẹ́ ń délẹ̀. Okay. Àgbé àdìsí jáde wípé Muhammadu ó fẹ́ Aisha ní ọmọ ọdún 9. Ẹ̀yin sọ wípé ó ti bàlágà. Ó bàlágà kò bàlágà. It is against our own culture and tradition kí wọ́n máa fẹ́ ọmọ ọdún 9. Now, nígbà tá a gbé yẹn jáde, a tún wá gbé fatwa jáde tó wá ń ṣàlàyé pé àwọn ọmọbìnrin yín tẹ́ bá fẹ́ tó jẹ́ wípé wọn ò tí ì máa ṣe nǹkan oṣù, wọ́n sì kéré bóyá ọmọ kókó tó ṣe ń muyàn lọ́wọ́. Bẹ́ẹ̀ ṣe lè bá ṣeré títí di ìgbà tí ara ẹ máa fi lè gba nǹkan ọmọkùnrin. Ẹ̀yin sọ pé torí nǹkan yẹn ò bá làákàyè mu. The only thing tá fẹ́ látọwọ́ yín ni pé just give us a reference from the Quran tó ṣàlàyé wípé ẹ ò lè fẹ́ ọmọ kékeré o tí ò tí ì máa ṣe nǹkan oṣù. Nǹkan tá a fẹ́ gbọ́ nìyẹn. It is all about marriage. Tí ò bá jẹ́ ti sí, then we move on to the next question. Ẹ má waste time. Ẹ̀yin tẹ́ jẹ́ Mùsùlùmí, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ṣé ń gbọ́? Henceforth, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ṣé ń gbọ́? Téèyàn kan bá ti ń question èèyàn kan lọ́wọ́, ẹ jẹ́ kẹ́ni ẹ máa parí question. MS Baba,
lórí nǹkan tẹ́ sọ, I'm going to have to take you on. Ẹ dẹ̀ ṣe ohun gan púpọ̀ tẹ́ sọ fún wa yìí pé àṣà káfẹ́ ọmọ 9 year old ó tako àṣà Yorùbá. Ọ̀rọ̀ yẹn dùn mọ́ mi púpọ̀. Ẹ ṣàlàyé fún mi, inú ìwé òfin Yorùbá wo ló wà àbí inú àṣà wo ló wà tẹ́tí lè prove ẹ̀ fún wa pé wọn kì í fẹ́ ọmọ 9 year old nílẹ̀ Yorùbá. All right, ẹ ṣe gbogbo wa bóyá ọ̀rọ̀ nípa Yorùbá òun kọ́ la wá sọ ń bí. I am only giving you nílẹ̀ Yorùbá mi wàá mọ̀ bóyá wọ́n fẹ́ ọmọ 9 years nílé ti yín o òun ni kẹ́ ẹ sọ fún wa o. Nílé tiwa ẹ just calm down ẹ farabalẹ̀ ẹjọ́ ní ilẹ̀ Yorùbá tí wọ́n fi orí mi sọlẹ̀ sí tí mo dàgbà sí èmi ò rí ibi tí wọ́n ti fẹ́ ọmọ kékeré ọmọ ọdún 9 tó dẹ̀ ń bá sùn ọmọ tí ò tí máa ṣe nǹkan oṣù tí wọ́n dẹ̀ fẹ́ sílé. Kùránì wá fi àyè gbà la ṣe gbé jáde pé tí a bá fi àyè gba ẹ̀sìn Islam yìí wọ́n máa hùwà àbàjẹ́ wọ́n á dẹ̀ máa rí bí nǹkan gidi nítorí wípé ó wà nínú ìwé òfin tí wọ́n ń tẹ̀lé tí wọ́n mú wá láti ilẹ̀ Lárúbá pé wọ́n lè máa fẹ́ ọmọ kékeré. Àkọsílẹ̀ dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé Muhammadu náà fẹ́ ọmọ ọdún 6 ó dẹ̀ bá sùn lọ́mọ ọdún 9 irú nǹkan ìlà àfẹ́ kó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní north àjẹfẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ ṣe MS Baba. Now nísìnyí ó kú kẹ́ prove ohun tẹ́ ń sọ yìí lọ́nà méjì. Mo ti ìbéèrè tí mo ẹ̀rí tá béèrè lọ́wọ́ yín pé kẹ́ fún wa pé wọ́n ní kó má fọmọ kékeré. Give us this reference and let us move. Ẹ má dá mi láàmú mi ò ráyè. MS Baba ẹ má sàbù ẹ má gbọ̀n. No ọ̀rọ̀ ẹ má gbọ̀n. We have told you. MS ẹni sùúrù. Hold on. MS ẹni sùúrù. Kí lẹ mọ̀ nípa tafsir ẹ dúró. Ẹlẹ́yìn kó ti tafsir kí lẹ mọ̀ nípa tafsir MS. MS what do you know about tafsir? Hold on. Don't need to. MS Tafsir lọ sí Christian. What do you know about tafsir? We are not here to discuss about tafsir. Tafsir is not only for my career. But you go into tafsir. You don't know about what you are quoting, MS. You don't know about what you are quoting. Are you making sense to yourself? You don't know what you define tafsir now, MS. Define tafsir. Hold on. MS. Define tafsir. Why be define Quran àbí tafsir? Okay. We are reading from your text. Do you know what tafsir means, MS Baba? Now. Press up. Just give us the reference. Now. Hello, Otida. Hello, Eba kò ní answer. Hello, see next question. Kò ní answer. Hello, see next question. That's all. Let's Olówó Èkó. Ṣé mo lè sọ̀rọ̀? Olówó Èkó. Ó ti yé àwọn tó fẹ́ yé, àwọn tó gbọ́n, ó ti yé wọn. Ẹjọ́ rẹ̀ gbọ́n kó má yé ṣe ọkọ̀ wa. So ẹ jẹ́ sọ̀rọ̀, mo ní kan tẹ́mi fẹ́ sọ pé èmi níbi tí mi wàá mọ̀ bóyá tó bá lè sọ pé irọ́ ni, mo níbi tí àwọn àlùjọ̀nú tí wọ́n ti bá Muhammadu sùn. So mo fẹ́ ẹ jẹ́ kán bọ́ síbẹ̀ yẹn straight bóyá ẹ mú wá ẹ jẹ́ kó lówó Èkó kan tó fẹ́ kà yẹn. Ẹ dákẹ́ ní bá sọ̀rọ̀. Mo níbi tí àwọn àlùjọ̀nú tí wọ́n ti ṣe bíi Puff Daddy tí wọ́n ṣe fún Muhammadu ṣe pàtí tó fi pẹ́ bí àwọn Puff Daddy yẹn wọ́n ṣe fún Muhammadu. Mo wá fẹ́ tí bá ti wá fẹ́ kà ibẹ̀ ni mo wá gbàdé tí Muhammadu ti bá òkú sùn. MS ẹjọ́ ẹ bá ń gbé jáde ẹjẹ́ lọ. Ó yá. Ọba Solomon kọ́ tó kà mí ní kọ́mọ̀tì gọ̀tọ̀. Ó yá. Olówó Èkó. Ẹ jẹ́ kó lọ síbi tó fẹ́ lọ yẹn. Mo fẹ́ ká máa move forward nísìnyí. Let him go to the next one. Kíngì ló ń fẹ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ kí Kíngì sọ̀rọ̀. Ok, ó yá. Kíngì à ń gbọ́dọ̀. Ẹ ṣeun lórí nǹkan tí a ṣe discuss tán ni mo fẹ́ sọ. Ànábì wa Muhammad sallam ó lọ ayé ní 7th century ní Arabia. Ẹ fẹ́ wàásù ní bàbá yìí. Ní ìwàásù ẹ̀ṣẹ̀ gbọ́n. Àti kánṣu ẹ̀. Àti kánṣu tàkọ́kọ́ ẹ̀ kò lórí kò nídìí. Ó wà níbí. Kọ́ gbé mi sí big screen. Akọba ẹ bá ń gbẹ́ mẹ́sẹ̀ yẹ kẹ́mẹ́sì tóbi ẹjọ́. Hold on. Wọ́n fẹ́ proof kọ́tẹ́ sọ yẹn wrong. But tẹ́ ẹ bá ti rí láì ìṣẹ́jú méjì. Mi tí ì ká èmi mo fẹ́ ka nǹkan tí mo sọ. No, hold on. Tí ẹ bá ti rí proof láàrin ìṣẹ́jú méjì ọ̀rọ̀ ọlọ́mọ kékeré dé yẹn a lọ sí another topic please. Ṣé ẹ fẹ́ proof ẹ̀ fún wa sí? Bẹ́ẹ̀ni ẹ mú 2 minutes wá kí n fi mú 2 minutes. Ẹ dúró King Jusmin nǹkan kan wà tí mi understand. Kí ni ọba ń bèrè pé ká proof yìí? Lórí ọ̀rọ̀ ọmọ kékeré ṣé lórí ọ̀rọ̀ ọmọ kékeré lẹ́sìn wà. No, ẹ ní sùúrù ẹ dúró lórí tọ́pìkì ọba ní pé àwọn tó ní làákàyè ẹjọ́ ọba sọ pé àwọn tó ní làákàyè wọ́n ti rọ́rọ̀ yẹn dì mú ohun tó fẹ́ mú fún wa ń sìn ni wípé wọ́n rí ibi tí àwọn àlùjànnú ti ń kí ànábì mọ́lẹ̀ ẹ jẹ́ kí wọ́n kò tiẹ̀ fún wa leave that topic. MS bá ń gbé jáde ẹjọ́. Ó yá kó gbé mi sí big screen ẹ ṣe.
another question lele báyìí ó yàtọ̀ síta kọ́kọ́ o. This is the second one. So máa gbé kíní nǹkan tá à ń kà Musnad Ahmed máa gbé nọ́mbà ìjáde tẹ́ bá fẹ́ rí sìn. Arabic ẹ sọ nọ́mbà ẹ fún wa ká máa tẹ̀lé yín. Ẹ jẹ́ kí n kà.